ìmọ̀ràn, word of advice lètò wa, word of encouragement lètò wa, ẹ má bá wa wètò wa, ẹ má bá wa wètò wa ní Kọ́lá K1 Entertainment. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. Máa là ó di dandan máa là máa lóhun tẹ́gbẹ́ mi ni o. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. Qala rabbuka lil malaikatun inni ja'ilun fil ardi khalifatan. Qala rabbuka lil malaikatun inni ja'ilun fil ardi khalifatan. Bàbá Ọlọ́run fẹ́ ṣẹ̀dá wa, múra àwọn màláíkà kọ́múyẹ́ pẹ́lẹ̀ sọ́wọ́ wa, kòun lè ṣẹ̀dá wa. Qala rabbuka lil malaikatun ìmọ̀ alábòsí kan kì í dalẹ̀ ìmọ̀tú ìmọ̀jọ. ilẹ̀ bù rárá bá ṣe fẹ́ bù lónìí ẹ má bù mí rárá ẹ má fi mí ṣẹ̀dá wọn. ọ̀nà kó wárápá tó ṣàgbá kóyányán o ọ̀rọ̀ èmi kọ́ ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni. malaikatun inni ja'ilun fil ardi khalifatan. àkówárápá wọn ló ṣọ̀gá kóyányán. ilẹ̀ ò máa gbà rárá. ọdẹ apẹrin àti ọdẹ apààyàn wọn ni wọn yìí ṣe kan náà. pé wọ́n ti ń bá bù wọ́n fi sọ̀lọ́pọ̀ ìlọ́pọ̀. Qala rabbuka lil malaikatun inni ja'ilun. bẹ́ẹ̀dá bá sùn wọn ló máa ń dàbí ìpẹ́dà kú ni èmi ò mọ̀. ìjàmbá èèyàn bá kú ilẹ̀ náà ń sìyàn sí ilẹ̀ ní ìjòkú wọn. àmọ́ ẹ̀yin náà ẹjẹ́ àti bí oorun ká fi kíyèsí ikú. pẹ̀lú ikú. Qala rabbuka lil malaikatun inni ja'ilun fil ardi khalifatan. béèyàn bá sùn assurance wà pẹ̀lú ẹni báyìí á jí. bulẹ̀ dá ẹni ìbàdí àrántí pé wọ́n bulẹ̀ dá ẹni. but téèyàn bá ti kú kò sí assurance mọ́ lẹ́yìn ikú kò tó lóko. torí pàdé òun ló jẹ́ darílẹ̀ pẹ̀lú ikú. Qala rabbuka lil malaikatun inni ja'ilun fil ardi khalifatan. ẹgbọ́n náà ṣayé pàrọ̀ ò ṣayé o níparẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀já fọ̀rọ̀ lóbi sọ̀rọ̀. ẹ jẹ́ n sáré fi eléyìí ṣèdárò àwọn ọmọ wa tí wọ́n ṣaláìsí ní kòpẹ́kòpẹ́ yìí. ẹ̀rọ ò ṣayé o níparẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀já fọ̀rọ̀ lóbi sọ̀rọ̀. torí pé gbígbẹ́ ní lọ lówùrọ̀ tó ń sunkún òyìnbẹ́ ní àsìtò padà ayé tó lẹ̀. àní gbígbẹ́ ní lọ lówùrọ̀. ní alẹ́ on the 9 ni mẹ́sẹ̀gì bẹ̀rẹ̀ sí ní wọlé July 9. ẹsẹ̀ kiri ayé lọ sọ́run pọ̀. tí fọ́tò ń wọlé tí fídíò ń wọlé sórí fóònù mi. báwo wá sáyé. pé aṣọ àwọn márùn-ún nínú ìlú Ìyànà Ìyẹ́sí ní Ogun State ní Adó-Odò Ọ̀tà local government. ọ̀sọ̀rùn báwo wá sáyé. ó jẹ́ ẹni tó bà mí lọ́kàn jẹ́ púpọ̀. bóyá nínú ètò náà láti rò ó ń darí. torí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ níbi igi mú èèyàn téèyàn bá lóun ò gbọ́ á dàbí pé sáwọn èèyàn ò sọ fún ẹni bó bá tiẹ̀ ló ò gbọ́. ó ń darí o. bàbá bó kéré padà. àwọn méje náà wà nínú ásídẹ̀ǹtì inú mọ́tò tó ṣẹlẹ̀ yìí jàǹbá mọ́tò tó ṣẹlẹ̀. tó ti kú nìkan ló ń parẹ́. àmọ́ àwọn mẹ́rin nínú àwọn èèyàn tó súnmọ́ mi dáadáa ni wọ́n. lọ́bì láyé tó ti kú nìkan ló ń parẹ́ obìnrin ọ̀pá lọ́bì kọ̀ọ̀kan wọ́n tún máa ṣàyè. ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìṣẹ̀lẹ̀ tó gba omijé lójú èmi gan fúnra mi. bàbá rántí pa wáyé ni láti lọ́jà láyé. àmọ́ kí la fẹ́ bá Ọlọ́run ọba Elédùmarè fà. bàbá rántí pa wáyé ni láti lọ́jà láyé. àwa lọ́jà ní láyé ò kánà kálẹ̀ pa. Fuad Rafiu tó jẹ́ tó fi ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún mi ó ń sunkún ni. àwa lọ́jà ní láyé ò kánà kálẹ̀ padà. ọmọ wa tó wà ń Ìyànà Ìyẹ́sí ló tiẹ̀ kọ́kọ́ rí tán gbé rest in peace sórí ẹ̀. ẹlòmíì wáyé náà nà láfẹ̀mọ́jú.
ìyẹn obìnrin tá a mọ̀ nínú wọn. ayé ò kánà kalẹ̀ padà. ẹ bá rántí pa wá. ó kọ́kọ́ ń sunkún náà bí ọwọ́ àgọ́ kan tó rí mẹ́sẹ̀jì yẹn kọ́kọ́ ń sunkún. ayé ò kánà kalẹ̀ padà. ojú oorun lèmi wà. ìwà ayé èmi ti ẹ̀rọ gbọ́dọ̀ ni mò ń lá ni tí mò ń gbọ́ wúwo ẹkún. ẹ bá rántí pa wá. ìgbà tó di déédéé aago 3 ni mẹ́sẹ̀jì tún wọlé sórí fóònù ẹ̀. kánà kalẹ̀ padà. ẹlòmíì. tó sáré wá pariwo lé mi lórí lójú oorun gbàgbàgbà bọ̀dákọ́lá o. kalẹ̀ padà. wọ́n ní Lánrè ti kú o. tí lọ́jà láyé àwa nájà. Lánrè wo. kánà kalẹ̀ padà. ó ní Lánrè wa náà ni. ó wáyé ni láti lọ́jà láyé àwa. kí ló ṣẹlẹ̀ gangan. kánà kalẹ̀ padà. ó ní accident ni. kí ni láti lọ́jà láyé. Accident tẹ́yìn náà kà lórí Punch àti Vanguard yẹn ni o. ọ̀rọ̀ kìíní wáyé ni láti lọ́jà. tọ́nú ṣẹlẹ̀ ní Honda ní ìpínlẹ̀ Ògùn ní Adó-Odò Ọ̀tà local government. ọ̀rọ̀ tí pa wáyé ni láti lọ́jà láyé àwa nájà ní láyé ò kánà kalẹ̀ padà. eléyìí la fi ń kí gbogbo ẹbí àwọn tí ọ̀rọ̀ kàn pé pé Ọlọ́run á bá mú èpè burúkú kò lójú àwọn ọmọdé wọ̀nyí. àwa nájà ní láyé ò kánà kalẹ̀. torí àwọn ọmọdé wọ̀nyí kéré púpọ̀. àgbẹ̀rù kò tán. àmọ́ tá a bá ní ká wò ó ikú ò mọ ọmọdé kò sì mọ àgbàlagbà. àsìkò tí kó wá dá tá a kọ́lẹ̀ náà lápadà. ó fọkàn pamọ́. tó bá dọ̀tún lá lágbẹ́ bá wa sùn bẹ́ẹ̀ sí kò bá jí. màmá wa fi eléyìí kí Àdíjá mi ò pàgbẹ́ mọ́. àti gbogbo àwọn ará Ìyànà Ìyẹ́sí lágbẹ́ bá wa sùn. pàápàá jùlọ àwọn ará ọjà Ìyànà Ìyẹ́sí kọ́tà pé òun pa ọmọ ni o. pé wọ́n kú ọ̀rọ̀ èèyàn èrò ẹ̀ kò tí ní kù lẹ́yìn mọ́. ẹ dàbà dìde ariwo ayọ̀ ayé ẹ bá wa yọ kú. bẹ́ẹ̀ ni màmá fi ti Lánrè kí àwọn ará Jacross àti Ayétòrò nínú ìlú Ìyànà Ìyẹ́sí lọ́jọ́ tí kò bá dá ìdá màmá. pé èrò ẹ̀ ò ní kù lẹ́yìn mọ́. ẹ kó jẹ ìdá ọmọ lọ́dún. ẹni tó máa kú láàrin wa tún dàgbà dògbò. ayé kiri bá a ní fi kankan nù wa ṣàwátì lágbára ọba mi òkè. irú ilé yìí o. màmá wa fi eléyìí kí Lánrè kejì yẹn Sodiq irú ilé yìí. ní gbogbo Davao nìyẹn. ewéwé pápọ́ lára di òṣèlú ìdùwà ọlọ́run ẹ̀ ṣe ìta. gbogbo ẹ̀yin ará Davao ẹ kú ara fẹ́ra kù. ẹni tó tún máa kú láàrin wa á tún dàgbà dògbò. irú ilé yìí o. yé ọba tó láyé lọ́rùn irú ilé yìí. kó ṣe jẹ́rú ọlọ́ládé lẹ́ni kọ́ bá rògbò mẹ́kẹ́. tọ́ ajá pàlùdà. ẹ̀ ṣe ìta. àmọ́ àwọn ọlọ́gbọ́n ayé lálápá dúpẹ́ lÓlúwa wá ní bí ó sì yí ta ló mọ yìí lè ṣe náà ló fi jẹ́ bèèyàn kú wá lọ́sàn tí ó sì wí Èdùmàrè jọ ṣe kú nísìnyí àyèdè àṣìṣe rẹ̀ ti sálùjọ́nù lọ́dọ́. kọ́lọ́hún bá wa pàṣẹ àwọn ọmọdé wọ̀nyẹn rẹ́ kó sì fi wọ́n sálùjọ́ náà kójó ìpẹ́ burúkú kò lójú wọn. ó kékun jẹ́ rí òun rí Àyìndé òkú ọmọ ará lápẹ̀dẹ́ o ọmọ èjì bọ́jà sórí ọmọ èjì bọ́jọ́. kó máa kú kẹ́ o ó yan kébérì bí ẹni ọkọ ó yan kàmbáyé o bí ẹni ìrìn àkàrà. ẹ já gbé ètò wọ apá abòmíì lọ. ilé ayé yìí yòyòta níbi ìtàtúnjayé dé àtijayé jayé mọ̀lété késekése kékeré mo ti jayé jayé challenge jẹ́lẹ́jẹ́lẹ́ mo ti jayé jayé gbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ màwú má bẹ̀rẹ̀ mọ́lẹ̀ má jó gbẹ̀dú lólúyọ̀lé yọ̀lé àwọn ọmọge wọ́n bí ijó bàtà àwọn ọmọ èké mi dùdí ẹkùn mi lọ́mọge kó dìjà o ó lè dìjà kó dìjà o ilẹ̀ àmì àbí lọ́gbẹ̀lúgbà. ẹ bá mi sọ fún alágbàro tó wà nítòsí yín pé kó dákun kó ṣọ́ra kó ṣọ́ oko gbà. lẹ́yìn má ṣe fàájì àjàyè orí mi kẹlẹ́lẹ́ àti tó dé ṣe dáadáa àmọ́ ọwọ́ kan sí ìbàdí amúkejì sí pàkó síyá abẹ́rẹ́ kejì ló máa tó bọ̀ lọ́jọ́ ẹni gbọ́n.
ẹ̀yin àgbàlagbà lẹ́ni tí bàtà bá ti ń ro pọ̀lápọ̀lá láròjù wọn ló ṣetán tó fẹ́ ya ni o. àmì yóò máa bẹ́ kiri bẹ́ kìlà lásán. àwọn tèmi lágbowó àwọn lẹ́wọ̀lẹ́wọ̀. ọ̀nà mi mo dá báyìí èmi mo dùn báyìí ẹ̀tẹ́ ní gbẹ̀yìn ọ̀rọ̀. bàájì ẹ̀dá àbúgbé àbábà bá wọn sọ pé kò sọ lọ́wọ́ lágbowó. Gbogbo ọ́ọ̀dì mọ́ni kúdíkúdí. Ó bẹ lọ́wọ́ àwọn yàfùyàfù. Má ṣe pé báwọn lọ́wọ́ àríyá. Èmi láyé mi, èmi kàdúrà. Táyé kọ̀ọ̀kan. Kọ́lá lé. Wọ́n máa jó mi mo kì í jó tún bá. Túbá. Ẹ̀dá mi máa ṣe bí lọ́lọ́kùn. Abẹ́rẹ́ mọ́lẹ̀ wá lórúkọ ìdí. àwọn àgbàlagbà ní ìwà pẹ̀lẹ́ kùtù ló ṣe gbé ayé. wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ kí èmi mo tó báyìí èmi mo jù báyìí kó gbé èèyàn wọ̀ wọ́n ní ẹ̀tẹ́ náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. ṣémi ni manager organization yìí ṣémi mò ń control tó báyìí ṣémi mò ń control owó tó pọ̀ báyìí wọ́n ní ẹ̀tẹ́ ní gbẹ̀yìn ọ̀rọ̀. wọ́n ní tó o bá jẹ́ kí ipò kan àbí ọlá kan tó o ní wọ́n ní tó o bá jẹ́ kó wọnú orí rẹ. èmi yóò máa mílíkì ọ̀tá mi yóò máa bẹ́ kiri. ìwọ gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdékùnrin àbí ọ̀dọ́mọdébìnrin. Màsùn gbàngbàlájà ajá ayé orí mi kọ̀ọ̀rọ̀ ẹ̀jọ̀. wọ́n ní kí n sáré sọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ fún ẹ. Ọlọ́ àríyá wẹ́rẹ́wẹ́rẹ́ ò kíyákíyá. tí o bá ti fi ọlọ́run ọba elédùnmarè ṣègbẹ́kẹ̀lé rẹ. tí o bá ti gba ọlọ́run ní olùgbàlà àti olùdarí ayé ẹ̀dá pé kó máa darí ayé rẹ wọ́n ní àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ wọ́n sọ fún wọn láìpẹ́ yìí. lóye ọmọ tèmi níjọba ìjọ mímọ́. ìwọ ọkùnrin wọ́n ní tó o bá jẹ́ kí irú nǹkan báyìí worí ẹ pé ṣé èmi ni mò ń control eléyìí èmi ni mo ní eléyìí èmi ni mo ní owó yìí èmi ni mo ní organisation yìí ẹ̀wọ́ mi náà ti lè béèrè wọ́n ní pé bó o bá tí ì fẹ́yàwó jẹ́ tètè fẹ́yàwó bó o bá wá tí wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé máa ń yan bọ́ ní ọ̀pẹ́ o wà ní ríyàwó bébí màmá lọ́ọ́ máa ní káàkiri èmi kọ́ mo sọ ọ́ wọ́n ní sọ fún yín bẹ́ẹ̀ ni. wọ́n ní torí tó o bá rélé yìí wá ní kò ṣe test mi tó o bá rí tọ̀hún wá ní kò fit mi náà. wọ́n ní wàá yanbọ tó máa fi wọ 50 years ní èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. wọ́n ní àgbára láàyè ìgbára báyìí là ń búra èèyàn kan òyìnbó Ṣàngó lẹ́rùn. wọ́n ní bírù wọ́n bá wá lè jọ obìnrin tó yẹ pé gbogbo tó ní yìí ti wọnú orí rẹ̀ mi mo ga báyìí mi mo dé báyìí mi mo ní báyìí mi mo nípò báyìí wọ́n náà ti fẹ́ ọkọ yóò jẹ́ problem fún wọn náà. ayé ẹ̀dá gun ẹ̀bọ̀ mi. àní ẹ mọ́ ṣe fàájì àní ẹ má lò gbà tìyìn. àmọ́ wọ́n ní ìwọ̀ntún ìwọ̀nsì ní nǹkan nínú ayé tá a wà yìí. omi àfẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́ omi àfẹ́lẹ́lẹ́ fẹ́lẹ́lẹ́ omi àfẹ́lẹ́lẹ́. wọ́n ní ká fètò sí ká fèrò sí ká sì fi gbogbo nǹkan sí i. wọ́n ní kò sẹ́ni tó fẹ́ chief commander àbí mrs commander àbí madam commander kò fẹ́ni tó fẹ́rù wọn ní ìyàwó àbí lọ́kọ. tọ́ àwọn èèyàn wọn láwọn èèyàn á máa fún ẹ lápọ́nlé wọn á máa fún ẹ respect ní tipátipá ni o ìgbà tó o ti rẹ́ra ẹ̀ ńlẹ̀. wọ́n ní nítorí nǹkan fẹ́ jẹ lọ́wọ́ ẹ ni o.
wọ́n ní ìwọ tó bá wà nírú ipò báyìí tó sì fẹ́ fẹ́ ọkọ àbí tó fẹ́ fẹ́yàwó wọ́n ní o má nẹ́mí ìríra ẹ̀mí ìríra mo pé o. ẹ fi péjọ rojọ́ mi ẹjọ́ ẹlẹ́jọ́ ló mi rò mo bẹ ó ti kẹ́ tán kàkó jòkó mi síté wọ́n fún ẹlẹ́mú. wọ́n ní kó o jókòó kó o gbé báíbù rẹ àbí kó o gbé àlùkùránì rẹ kó o ṣe pẹ̀lẹ́ kó o sì bẹ ọlọ́run ọba kó yan eléyìí tí ó bẹ ìdálẹ́ eléyìí tí ó máa jẹ́ adé orí ẹ̀ wọ́n ní kó o sọ fún ọlọ́run kó yọ̀ǹda ìfún ẹ tó sì máa fi ọlọ́kàn balẹ̀. àjàlá kọ́láwọlé ló kọ́ mi. kọ́láwọlé àjàlá ló kọ́ mi omi ẹ̀kọ́ ni. èmi a máa sọ pé mi lọmọ olówó òdúró èmi lọmọ ajífẹgbẹṣeré àwí ìmẹ́nu kúrò ní tòwú èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì màmá ní pé tèmi di méjì lówù bẹ́ẹ̀ bá dé rílé òwú ẹ béèrè wò ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá dábẹ́ òkúta ẹ béèrè wò ilé olúṣòmí ilé baba tó bí mi lọ́mọ àwa ní nílé baba ká má ní tìyá èmi lára ọba mòdì ọmọ tagbátá ọmọ kóró ọmọ lẹ̀kọ́ lẹ̀rù lọ́ba ọmọ kíbò má jà kọmọdé ọba máa pẹyọ ká lè jọ máa péjúbọ kóró wa ní gbogbo ìgbà lọ́ba àwa lọ́mọ lámọláyà tó rojọ́ ẹnu ẹ̀ tó jàre tó nígbà tọmọ ń gbowó níṣẹ́ nìyá ẹ̀ ń gbà ṣe ẹ káàbọ̀ sórí ètò náà á gbádùn ara wa tó bẹ́ẹ̀ gẹ́ lẹ́nìí. àwọn tèmi tó yàrá gbogbo wọn ní pariwo. ìbà lọ́wọ́ ọlọ́run ọba ìbà èèyàn mojúbà lọ́wọ́ àwọn akọ́dá àṣẹ̀dá mojúbà lọ́wọ́ ọlọ́run tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ mo sì júbà lọ́wọ́ ọ̀gá mi bàbá mi Alhaji Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà mọ̀lẹ̀ tí gbénu rédíò hó yànmùyànmù bàbá ẹ má bínú ara bàbá ròyìn fún gbogbo orílẹ̀ ègbòrè bàbá fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá mo júbà lọ́wọ́ yín àwọn tó ń pọ̀ wá nìyẹn tó ní àmànìṣó pé kò ní sí láburú mo ń fẹ́ yí kí bàbá mi mo ń júbà lọ́wọ́ bàbá mi Olúwaṣínú Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí ń gbàmù lórí afẹ́fẹ́ mo kí gbogbo yín àti ẹ̀yin bàbá tẹ̀ wà níwájú tẹ̀ ní káwa náà ó máa bọ̀ lẹ́yìn ìbà lọ́wọ́ yín o. ẹ máa wulẹ̀ sáyíká yíká sáré ká lásán ayé ẹ̀dá kan ẹ̀gbọ́n mi rè ẹ̀jẹ̀ mílíkì bàbá fàájì bàbá àríyá omi afẹ́ o omi afẹ́ lẹ̀lẹ̀ fẹ́lẹ́lẹ́ omi afẹ́ lẹ̀lẹ̀ fẹ́lẹ́lẹ́ omi afẹ́ lẹ̀lẹ̀ fẹ́lẹ́lẹ́ ẹ̀ máa tó àríyá fẹ́lẹ́lẹ́ ẹ̀ jókòó. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí tẹ̀ ń tì wá lẹ́yìn ní gbogbo ìgbà àǹtí mi Mutiat mo kí ẹ̀yin ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí mo kí bàbá mi Samuel Dúrójayé aláṣẹ olùdarí iléeṣẹ́ Confidence App àwọn ni wọ́n ń ṣe egbòogi tá a mọ̀ ń polówó lórí ètò yìí àwọn ni wọ́n ń ṣe mo kí bàbá mi o ẹ ṣe bẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ dẹ̀ kú gbogbo ìgbà bó ti jẹ́ pé mi ì rí ti bí tẹ́ promise mi ẹ ṣe bẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ẹ má kàn dáwọ́ fídíò yẹ ẹ máa share kẹ́ máa fi support wa lórí ètò yìí. ẹ̀yin bàbá yìí tẹ́ fi iṣẹ́ yìí lé wa lọ́wọ́ tẹ́ ní a máa ṣe nìṣó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àní jọra wa lójú ẹ̀yin náà ó sì pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ wọ̀ ẹ̀ túnbọ̀ pẹ́ fún wa lókè pẹ́ ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀ ní kú kíákíá o gbogbo tẹ́yìn náà ń gbà lérò pé ẹ fẹ́ dé láyé ọlọ́run ó jẹ́ débẹ̀ kẹ́ ẹ jù bẹ̀ lọ. omi ìmọ̀ràn lẹ́tọ̀ tó ń balẹ̀ sójú ìwòran yín lónìí. kí ni mo mú wá fún wa lórí ètò wa lónìí a ẹ gbọ́ mìíràn lórí ètò lónìí. ó ṣàmọ̀rú ẹ̀ sísí ó ṣe wá ń pàjọ lẹ́kùn ìyọ̀nìbó. ọwọ́ gbalẹ̀ ṣá ẹsẹ̀ papọ̀ ká orí wa ń fi dùgbẹ́dùgbẹ́.
ní dídá tí Ọlọ́run dá ẹ̀mí wa ó dá ibùgbé fún ìyẹn àgọ́ ara bí àgọ́ ara ẹni bá dá ọkàn ènìyàn balẹ̀ ìjẹ ìrora ẹ̀yìn dídùn mọ́ akọ ibà ní wá ìyànjú sí ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru tí ń gbé ẹlẹ́mìí gbóná kàn sí iléeṣẹ́ Confidence Herbs egbògi pọ́nbélé ni wọ́n ń lò àwọn oògùn wa ní Confidab for diabetes and high blood sugar solution also Comfy HBP capsule have the normalized blood pressure and Comfy Bile capsule have the cure chronic pie elimo wa kululu iléeṣẹ́ wa tó wà ní house 3 Balẹ̀ Crescent bàbá ẹgbẹ́ mẹ́rin Lagos State tàbí kí ẹ pè wọ́n sórí 08034742681 tàbí 08106449976 Confidence Herbs ojúlówó egbògi ilẹ̀ wa. Bẹ́ẹ̀ ni Confidence app ní tí ọ̀gá mi tí wọ́n ń ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí wọ́n ní pé egbògi pẹ́ńbélé ni wọ́n fi ń ṣe àwọn nǹkan yìí bóyá wọ́n ní fẹ́ normalize blood pressure ẹni pé kó wà lóní déédéé àbí ogun jẹ̀dí àbí jẹ̀dí tó ti pẹ́ lára tiẹ̀ tó jẹ́ ọlọ́jọ́ pípẹ́ ni wọ́n ní kó máa bọ̀ lọ́dọ̀ àwọn kó pe àwọn á sì bẹ̀ wá solution sí. Ìbàdí ìjọ wà ẹgbẹ́jọ́ Ìbàdí ìjọ wà ẹgbẹ́jọ́. Àwọn wo ló yẹ kí ìwọ sá fún àwọn wo ló yẹ kí ìwọ súnmọ́ mi ò ní lọ ibi ẹni tí ó yẹ kó o súnmọ́ yẹn mi ò ní lọ bẹ̀ lẹ́nìí ibi àwọn tó yẹ kó o sá fún mo fẹ́ lọ lẹ́nìí àwọn mẹ́rin ni bó o bá lè sá fún wọn ọ̀gùn lẹ́mìí ẹ máa bá wa bọ̀ lórí ètò yìí. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹgbẹ́jọ́ ìsàlẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ gógógógó ẹgbẹ́jọ́ gógó gógórógó. Àkọ́kọ́ irú èèyàn tó yẹ kí èèyàn sá fún máa sọ fún yín ẹ má wọrí ẹ máa bá ìṣòro rẹ. Pàdé mi nísàlẹ̀ pàdé mi nísàlẹ̀. Alákọ̀ọ́kọ́ nú àwọn èèyàn tó yẹ kí èèyàn sá fún alákòóbá ni wọ́n ní alákòóbá tí kì í kóbági kì í kóbá ọ̀pẹ̀ wọ́n ní èèyàn náà ni alákòóbá máa ń kóbá o irú ọ̀nà wo alákòóbá wá lè gbà kóbá ni ẹ gbọ́ lórí ètò iṣẹ́. Alákòóbá lè jẹ́ irúfẹ́ èèyàn tí ó lọ bá sójà jà tó gba ìbọn lọ́wọ́ ẹ̀ tó sì wá sáwálé ti tọ̀dọ̀ yín tó wá fara ṣoko síbẹ̀ alákòóbá ni o bẹ́ẹ̀ bá rírú èèyàn báyìí tẹ́ ẹ rí nǹkan tí ò yẹ kó wà lọ́wọ́ irú èèyàn báyìí lọ́wọ́ ẹ̀ ẹ tètè jẹ́ ó máa lọ tẹ́ bá tún wá lọ sọ pé òun lọ jà ń bì kan ni tẹ́ ẹ bá béèrè pé ta ló bá jà tó ní sójà òun tún gbàgbọ́n owó ẹ tètè lé torí alákòóbá ni tí ó bá máa ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́yìn gan fìkà àbámọ̀ bẹ́ẹ̀ ni. irú èèyàn báyìí tún lè jẹ́ gbéwìrì kó lọ pa èèyàn tó tún wá gbé mọ́tò tó tún gba mọ́tò lọ́wọ́ ẹni tó lọ pa tó wá gbèrú mọ́tò bẹ́ẹ̀ wá sí compound yín bẹ́ẹ̀ bá ń bo mọ́tò yìí mọ́ bí àwọn ọ̀gá òun kan lónìí òun ní kóhun gbé sọ́dọ̀ ló wá àtẹ́ẹ̀bá tí tọkàn yín ò bá di true sí àǹtí mi ẹ̀gbọ́n mi ẹ dákun ẹ má jẹ́ ó páàkì ẹ̀ sádùúgbò yín torí tó bá ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ kẹ́yìn gan fẹ̀wọ̀n jura. Get on down, get on down, ìjó tí ìyá kóńgó bí lò ìjó tí ìyá kóńgó bí irúfẹ́ èèyàn báyìí lè wá sí ọ́fíìsì yín tàbí kó wá sílé yín kó wá sọ wípé briefcase tóun gbé lọ́wọ́ yìí ṣóun lè gbé sọ́dọ̀ yín òun fẹ́ sáré désàlẹ̀ ńbẹ̀ yẹn ẹ dákun ẹ má gbàrúbẹ̀ èèyàn bẹ́ẹ̀ láyè torí alákòóbá ni kò ní sọ fún yín tó lọ ṣe àbí ìdí tí kinní yìí ṣe wà lọ́wọ́ ẹ̀ àbí ìdí tó ṣe fẹ́ gbé sọ́dọ̀ yín alákòóbá ni kì í kó bági èèyàn náà ní kó bá wò. Sisi ó ṣe wá ń gbẹ̀sẹ̀ bí òyìnbó. Ó
ṣe wá ń gbàjọ lẹ́kùn. àbẹ́yìn ní ọ̀rẹ́ tí ń rìn mọ́ yín ni ó rìn mọ́ yín ó ń bá yín ṣe ó ń lọ sọ́tún ó ń lọ sósì ẹ mọ àwọn ẹbí ẹ mọ́ délédélé ẹ kàn mọ̀ pé bí báyìí ló ń gbé ni tó bá ń bá yín rìn tó bá ń wo àwọn ìwà kan tí ò clear sẹ́yìn náà ẹ ṣe sáfúrò èèyàn báyìí torí alákòóbá ni o kò ní kó bá nǹkan míì èèyàn náà ni ó kó bá o. mọ̀ṣẹ́ tó ń ṣe é kàn ń wá sọ́dọ̀ yín ó wá jókòó ẹni bo ló ń gbé onísàlẹ̀ ńbẹ̀ yẹn ẹ sì tẹ̀lé délé ẹ̀ rí ẹ mọ ẹbí ẹ mójúlùmọ́ ẹ̀ ó fẹ́ kó bá yín ni o. ẹnì kejì tẹ́ ẹ tún gbọ́dọ̀ sá fún tẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ rárá ẹ máa gbọ́. ẹlẹ́ gángan ẹgbẹ́jọ́. ẹnì kejì náà ni mo pè ní arán ni tí kì í bá ní débẹ̀. ẹgbẹ́jọ́ ìsàlẹ̀ ẹlẹ́ gángan ẹgbẹ́jọ́. irúfẹ́ àwọn èèyàn yìí wọ́n pín sí oríṣi méjì aránni tí kì í bá ní débẹ̀ wọ́n lè jẹ́ aránni tí kì í bá ní débẹ̀ ní dáadáa àmọ́ aránni tí kì í bá ní débẹ̀ ní burúkú mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí. pàdé mi nísàlẹ̀ pàdé mi nísàlẹ̀ ẹlẹ́ ọ̀ndà. àwọn aránni tí kì í bá ní débẹ̀ wọ́n pọ̀ nú àwọn olóṣèlú ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lórí ètò yìí. àwọn olówó míì tójú wọn gbẹ tó jẹ́ pé wọn kò sí nǹkan tọ́yọ̀ lè ṣe they can do and undo àwọn náà wọ́n wà nú àwọn aránni tí kì í bá ní débẹ̀. Down, 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 down. Get into the groove, baby. Let me see you move, honey. àwọn olówó tó tún jẹ́ ajagunbalẹ̀ náà pọ̀ nú àwọn aránni tí kì í bá ní débẹ̀ wọn kàn máa rán yín iṣẹ́ ni wọn ò ní bá yín débẹ̀. ẹ̀yin olóṣèlú àwọn olóṣèlú tí mo kọ́kọ́ mú wá ni pé tí wọ́n bá ràn yín wọ̀n ní bá yín débẹ̀ ọba ní ó yẹ lọ sí campaign ẹ gbàbọn ẹ gbàdá bó bá di ogun ẹ jẹ́ ó dogun bó bá di wàhálà yín náà ẹ sọ́ di wàhálà ń bẹ̀ ṣé òun ó bá yín ṣé òun máa bá yín déwájú ibi tó ti gbé dogun yẹn ìbéèrè tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ máa bí wọ́n nìyẹn àmọ́ ẹ̀yin tí wọ́n rán tẹ́ ẹ fẹ́ lọ fojú winá ogun náà tẹ́ pé tí kankan bá bọ́lẹ̀ nínú yín wọ́n spanner loss ni kò sí nǹkan tó kàn án ẹlòmíràn tún dìde òun lè wá jà fún olóṣèlú tẹ́ ẹ ní pé bó bá lè dogun kó dogun ẹ má jẹ́ ó dogun o ẹ má jẹ́ ó di bó bá lè dogun torí wọ́n ràn yín ni wọn ò ní bá yín débẹ̀ o wọ́n bá sì yìnbọn tẹ́lẹ̀ mi bá gbà ó gbà náà nìyẹn kò sí nǹkan tá a tún fẹ́ sọ lẹ́yìn yẹn mọ́ o. bẹ́ẹ̀ náà ni ajagunbalẹ̀ ẹlòmíín lè pe chairman orí ilẹ̀ yín tó wà nígbìn yẹn wọ́n mà ti débẹ̀ wọ́n mà ti ń ṣiṣẹ́ lọ ńbẹ̀ ẹ bò wọ́n ẹ yá bò wọ́n ẹ ṣe kínní òun sì wà ní Amẹ́ríkà bóyá orí WhatsApp video náà ti pè é pé kábíyèsí gbogbo lẹ́yìn tó wà nígbìn yẹn àti ráwọn boys kan tó ti ń ṣiṣẹ́ ńbẹ̀ ó yẹ bò wọ́n ẹ ṣe kínní ẹ gbọ́dọ̀ lọ ẹ mú wọn tọ́ wá mú wọn tó di wàhálà tó di ìjọ̀gbọ̀n tó di tọ́ wá yìnbọn pa kókó orí àbí tọ́ yìnbọn pa kókó ẹsẹ̀ ẹlẹ́mìí ó gbà á nìyẹn o. àwọn aránni tí kì í bá ní débẹ̀ yìí wọn kì í kọ̀ bí tọ́rọ̀ bá máa já sí bí ó bá rí kó já sí náà ni. ìyẹn ò wá ní pé tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sí ẹ̀mí ẹni tọ́nà tí wọn ò bá débẹ̀ yẹn pé bóyá ní compensation kan tó fẹ́ compensate àwọn family ẹ̀ òun ti lọ ń tiẹ̀ nìyẹn. irú àwọn èèyàn báyìí òun ni mo ní ẹ̀ sá fún lórí ètò yìí. ó wọṣọ gẹ́gẹ́ òbí ẹ̀rí. Bọ́láwálé kò sẹ́ni tí ò lè fẹ́ lá. Bọ́láwálé kò sẹ́ni
ìgbà tó bá yá lọ́la nígbà bẹ̀rẹ̀ sí dé. ẹ̀yin ò ṣe sọ fáwọn bàbá wọ̀nyí tí wọ́n ń dà yín lọ wájú ẹ̀ ṣe sọ fún wọn pé káwọn náà ṣáájú yín àbí kí ọmọ wọn àkọ́bí àti àbígbẹ̀yìn káwọn náà bọ́ sáàrin yín kán gba àdá àbí kán gba ìbọn kó jẹ́ pé àwọn náà máa lead tán bá lead tí kankan bá tiẹ̀ ṣẹlẹ̀ táwọn bá ti down ẹ̀yìn afẹsẹ̀ fẹ́ǹtì yín àmọ́ ẹ̀yin náà máa ti forífọ́gò wọ́n ní ìṣó wájú wọ́n ní kó gbá defence ayẹta ìwọ bọ́ sí sáìdì yìí ìwọ cleans wọn látẹ̀gbẹ́ ọ̀hún ẹ má jẹun clean ṣe ẹ̀yin gan náà òbí pé torí bẹ́ẹ̀ yẹn ń gbèrò pé ẹ fẹ́ lọ clean ṣe wọn yẹn làwọn náà ń prepare ẹ̀yin lẹ̀ tó bá wá já sí kú kí wá ní ibo lè fẹ́ fojú sí o. Bọ́lábàdé kò sẹ́ni tí ó lè fẹ́lá. Bọ́lábàdé kò sẹ́ni tí ó lè fẹ́lá. Ìgbàdo báyà tọ́lá rẹ̀ bá bẹ̀rẹ̀. ẹ dákun ẹ dábọ̀ ẹ sá fún àwọn èèyàn wọ̀nyí tí wọ́n lè ṣàánú yín pé bọ́kàn tí ẹ gbé 2 million fún yín pé ẹ̀yin boys gbà 2 million rèé ìwọ ló fi ṣe nǹkan ìwọ gbà 2 million rèé ìwọ náà ló fi ṣe nǹkan tó yẹ pé iṣẹ́ ẹ̀kú náà fẹ́ máa ràn yín ẹ̀yin ẹ sá fúnra àwọn èèyàn báyìí tí wọ́n lè help tó jẹ́ pé iṣẹ́ ẹ̀kú náà fẹ́ máa ràn yín ìyẹn bí ti yarán ni tí kì í bá ní débẹ̀ ṣe jẹ́ nìyẹn. ẹnì kẹta tí mo forí ẹ̀ sọ náà ni atini ní tìkùtì àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé atini ní tìkùtì ni wọ́n. kò rọra kò fẹ́ sọ̀dá yìí kò ṣe rántí. irú àwọn èèyàn báyìí ọ̀nà méjì làwọn náà pín sí o. kò fẹ́ sọ̀dá yìí Bọ́lábàdé kò sẹ́. atini ní tìkùtì lè já sí kó tini ní tìkùtì síbi oríire ó sì lè já sí kó tini ní tìkùtì síbi ikú. bá bẹ̀rẹ̀ sí dé kó wọṣọ ẹni ó di ẹ̀rí. Ìgbàdo báyà tó bá bẹ̀rẹ̀ sí wọlé kó wọṣọ ẹni ò di ẹ̀rí. àmọ́ ṣá bí kò jẹ́. irúfẹ́ àwọn èèyàn báyìí lè pè é pé ọ̀rẹ́ wa jájọ débì kan jájọ sáré rìn débì kan tí wọ́n sì wò pé ara mi ò jáde ẹjẹ́ ń wà níbi tí mo wà yìí ẹ má wọ́rì jájọ débẹ̀ náà máa dẹ̀ fún ẹ ní 10 bay máa fún ẹ ní 20 bay tí wọ́n náà torí 20 bay tó gbọ́ tó fi owó tiẹ̀ ń tìkùtì tí wọ́n bá tiẹ̀ ń tìkùtì débi tó ti pa ẹ́ ó ní agbára. ọmọlúwàbí ló dá ọmọlúwàbí ló dá. wọ́n lè fi owó àbí nǹkan alárànbarà kan fi tiẹ̀ ń tìkùtì ọ̀rẹ́ mi o àmọ́ tọ́kùn ẹ̀ ò bá ti ṣe nǹkan dákun dábọ̀ ọkùn ẹni kó tẹ̀lé o. tọ́ bá tiẹ̀ ń tìkùtì lọ síwájú adájọ́ wàhálà dé bá ènìyàn o àmọ́ tiẹ̀ ń tìkùtì lọ sọ́dọ̀ lọ́ọ̀yà tí kì í gbẹ́bẹ̀ tọ́ bá dẹ̀ tiẹ̀ ń tìkùtì lọ síwájú sójà àbọ̀gá sójà bóyá kọ́nẹ̀ ni àbí lẹ́fítọ́nà kọ́nẹ̀ àbí chief of army staff náà tiẹ̀ ń tìkùtì lọ bá. Bọ́lábàdé kò sẹ́ni tí ó lè. ó mọ̀ pé títí tí chief of army staff máa fi kúrò lórí oyè inú túbú náà ló wà o. ẹ máa bẹ̀rẹ̀ sí owó ṣọ ẹni ò sọ kárí. má jẹ́ kán tiẹ̀ ń tìkùtì wọnú báràkì kẹ́ ẹ lọ wú pákí onípákí pákí àwọn sójà náà tiẹ̀ tìkùtì lọ wú pépè já lọ wú lẹ́yìn. àbọ̀ ní àwọn rí òkété kan yá fò fẹ́ǹsì báràkì wọlé ká lọ pa òkété yẹn ń bẹ̀. àbọ̀ wọ́n ti kùtì yìí pé overtake mọ́tò yẹn jàre mọ́tò tó ń ṣe wàhù lọ tó yẹ pé o mẹ́ni tó wà níwájú bàbá pijọ́ tó wà níwájú yẹn ó gbẹ o mẹ́ni tó wà nínú ẹ̀ wọ́n yẹn wọ́n ti kùtì ẹja sáré débi tá à ń lọ. má jẹ́ wọ́n tiẹ̀ ń tì kùtì o. tó bá lówó wá fi ṣe ìgbéraga bó bá lọ́lá. tó o bá tiẹ̀ ń tì kùtì tó o bá wú lọ wà á tẹ́bọ̀ ni o. kó wá dẹni tó ń kanra kó rọ́jú nígbà tí ò sí rárá bá torí owó kó wá dẹni tó kanra. táwọn atini ní tìkùtì bá ti ń sọ nǹkan tí ò wù ẹ́ lọ́kàn fún ẹ dákúndábọ̀ sọ fún wọn pé kán fi ẹ́ lẹ̀ bó o ṣe wà yìí pátákó o ṣe léyìí tó wá látinú ẹ̀. kò sẹ́ni tí ò lè fẹ́ra ìgbàdo báyà tọ́lá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí dé
ìkẹrin inú ọ̀rọ̀ òun ní alágbàwí àbí alágbẹnusọ àbí agbẹnusọ àbí agbàrànmídẹlẹ́rù orí ìkọ́lẹ̀ mu àyè torí mi ò gbé sórí dáadáa ẹ má bínú. alágbàwí àbí agbẹnusọ àbí gbàrànmídẹlẹ́rù. Bọ́lá bá dé rántí àtijọ́ Bọ́lá bá dé kò fẹsọ̀ jayé. irúfẹ́ àwọn èèyàn báyìí lèmi máa ń pè ní abániwọ́ràn bá ò rí dá. Kò rọra kò fẹsọ̀ jayé. Kò ṣe rántí ìgbà tí ó sọ̀wọ́. Kò rọra kò fẹsọ̀ jayé. Bọ́lá bá dé kò sẹ́ni tí ó lè fẹ́. torí irúfẹ́ àwọn èèyàn báyìí ọ̀rọ̀ tí ò tọrọ ni wọ́n máa bá yín fẹ̀ lójú o. Ìgbà tó bá yá tọ́lá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí lé. Kó wọṣọ ẹni ojú ẹ̀rí. ẹ jẹ́ ń fi eléyìí tó súnmọ́ wa ń bì ṣe àpẹẹrẹ bí ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ bàbá Edimọ àti àǹtí ìyá. Ọ̀ṣà bí kò jẹ́ ọ̀pọ̀ èmi ò dárúkọ bàbá Àjẹsà ẹ dákun o tilẹ̀ ń kọ́ láyé pọ̀. mi ò dẹ̀ dárúkọ àǹtí Ìyábọ̀ o. Ọ̀pọ̀ tó wà bí kò jẹ́ ó tilẹ̀ ń tó tó ni mo fẹ́ jẹ́ o. bẹ́ẹ̀ ni mi ì dárúkọ àǹtí Tọ́pẹ́ o. Ọmọlúwa mi ló dá. ìyá àǹtí Tọ́pẹ́ Àlàbí mi ì dárúkọ wọn o. Ọmọlúwa mi ló dá. Ọmọlúwa mi ló dá. ẹ jẹ́ ká ti bí ọ̀rọ̀ àǹtí Tọ́pẹ́ mú ọ̀rọ̀ yìí. Lady Aláṣeyọrí yẹn ó mú orin jáde láti inú ọkàn ẹ̀ ní kò kún mọ̀ pé orin tóun kọ àwọn ọkùnrin á tùnú ẹ̀ síbi tí ò yẹ kán tùnú ẹ̀ sí. Bí kò jẹ́ ọ̀pọ̀ tó wà bí kò jẹ́ ó tilẹ̀ ń tó tó bí kò jẹ́. dó irú ọkàn àǹtí Tọ́pẹ́ làwọn sọ yẹn o. Ọmọlúwa mi ni kò jẹ́. Ọmọlúwa mi ni. Ọmọlúwa mi ló dá. Ọmọlúwa mi ni. Bọ́lá máa dé kò sẹ́ni tí ó lè fẹ́ lá. Bọ́lá máa dé sẹ́ni tí ó lè fẹ́ lá. Ìgbà tó bá yá tọ́lá rẹ̀ bá bẹ̀rẹ̀ sí i. àdó lọ́dọ̀ tèmi ọ̀nà tí àǹtí Tọ́pẹ́ gbà ṣàlàyé èrò ọkàn wọn kù díẹ̀ káàtó lọ́dọ̀ tèmi náà. Bàbá bẹ̀rẹ̀ dé kó wọṣọ lẹ́ni òdì ẹ̀rí. Ìgbà tó bá yá. èmi rò ó pé yẹ kán pé àǹtí tibí ni ìyẹn àǹtí Yínká ó yẹ kán pè wọ́n ni. àmọ́ ọ̀nà tó ń gbà sọ lórí stage yẹn ó kù díẹ̀ káàtó. Ọmọlúwa mi ni ní tèmi ni màá jẹ́. Ọmọlúwa. àmọ́ àwọn gba ọ̀rọ̀ mi dẹlẹ́rù wọ́n ti gba ọ̀rọ̀ yìí sí bí ó ṣe yẹ kán gbà sí o wọ́n ti ro oríṣiríṣi wọ́n ti gbé e lọ́nà tí ò yẹ kán gbé gbà débi pé wọ́n tún bú àǹtí Tọ́pẹ́ ní wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sáǹtí Tọ́pẹ́ bọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé àǹtí Tọ́pẹ́ ti bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ti lọ kò sí wàhálà mọ́ kò sí ìjà mọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde sórí ọ̀rọ̀ yìí tí wọ́n bá wa yanjú ẹ̀ tí wọ́n jẹ́ kó tún graduate lọ sí another level. Bọ́wọ́ kúrò lẹ́nu ọ̀rẹ́ mi, kò sóhun tó lè tí ó lè rọ̀ kó gbádùn ara rẹ̀. ta ní àǹtí Tọ́pẹ́ ti tètè ṣe ń tó yẹ kán ṣe ni mo mọ̀ bọ́rọ̀ yìí ò ní tó bó ṣe tó yìí. Kó gbádùn ara rẹ̀. àtọ̀jọ́ òtòsí èmi náà bẹ̀ yín pé kẹ́ ẹ fọwọ́ wọnú òkè ẹ má bínú nítorí lọ́wọ́ ti lọ nìyẹn. Ilé ayé ṣe rí lórí ẹ̀, ọ̀rẹ́ kí ló ti jẹ́? ẹ máa kọrin àdídùn sáwọn èèyàn lọ́kàn kẹ́ ẹ sì máa fi orin gbé Ọlọ́run ọba tóbi. Ọmọ nìṣó. ọ̀rẹ́ mi, kó gbádùn ara rẹ̀. tí ẹ bá wo ọ̀rọ̀ tí bàbá àti àǹtí Má gbádùn ara rẹ̀. Má wáṣọ tó dá. Ìjẹ̀ṣà kọ́ ni àǹtí Ìyábọ̀. Ọ̀rẹ́, má gbádùn ara rẹ̀. Máa jẹun tó dá sí fún mi. Bí tèmi, má gbádùn ara rẹ̀.
tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ bàbá yìí ọ̀rọ̀ yóò ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ àǹtí Ìyábọ̀ kọ́ lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí àǹtí Ìyábọ̀ gba ọ̀rọ̀ yìí wọ́n gbà á wọ́n dàbí alágbàwí wọ́n dàbí agbẹnusọ wọ́n wá dàbí ìgbọ̀rọ̀ mi dẹlẹ́rù lọ́dọ̀ tèmi ni. bọ́wọ́ kúrò lẹ́rùn ọ̀rẹ́. ẹni tó lọ̀rọ̀ gan òfin bẹ́ẹ̀ ṣagídí tó tí àǹtí Ìyábọ̀ ṣe yìí tán tún láwọn ò tàlé lórí ọ̀rọ̀ yìí. wọ́ṣọ tó dá sọ́run rẹ̀ o kó gbádùn ara rẹ̀ kó jẹun tó dá síkò rẹ̀ kó gbádùn ara rẹ̀. ohun ẹyẹ. èmi wá gbé àǹtí yìí ní abániwọ́ràn bá ò rí dá. má gbádùn ara rẹ̀. èmi á máa fi àsìkò yìí bẹ tọ̀tún tòsì Johnson mú kí ẹ níbẹ̀. ilé ayé lè kú báyé ṣe rí lórí ẹ. ilé ayé lè. torí ojú tèmi fi ń wo ọ̀rọ̀ yìí láti ìbẹ̀rẹ̀ ó yàtọ̀ sí bí àwọn ẹlòmíín fi ń wò ó. torí náà. tẹ́ ẹ bá ní àwò dáadáa ọ̀rọ̀ yìí ti bí sun ó sì ti bí ìwàlẹ̀. ó gbádùn ara rẹ̀ jẹun tó dá síkú rẹ̀ ó gbádùn ara rẹ̀. ẹ̀yin ò mọ̀ pé ijó tó yẹ kẹ́ ájónú lé kó ájó ní àjó gbayì tá a bá ní wájórú ijó náà ń tà kó má lọ já sí ijó ẹ̀sìn. gbádùn ara rẹ̀ má gbádùn ara rẹ̀ gbádùn ara rẹ̀ má gbádùn ara rẹ̀ gbádùn ara rẹ̀. ẹ jẹ́ ń ṣẹnu dédé síbí ní ààyè ibẹ̀ yẹn torí ọ̀rọ̀ yìí ti wà níbi tó yẹ kó wà kò sì sẹ́ni tó sọ̀pọ̀ ti bàbá àti bí torí nǹkan tó burú lọ́pọ̀lọpọ̀ ní àwọn náà ṣe èmi á máa wá fàṣìkò yìí bẹ kálukú wa pé ká jẹ́ kí ìjọba kó dá sí ọ̀rọ̀ yìí bó ti tọ́ àti bó ṣe yẹ kí justice kí ó lè take place kí tọ̀tún kó lè gba ìdájọ́ tí ó tọ́ àti tó yẹ kí tòsí náà ó lè gba ìdájọ́ ẹ̀ ní ọ̀nà tó tọ́ àti eléyìí tó yẹ ká má gba ẹjọ́ kankan sí abẹ́ kápẹ́ẹ̀tì kankan wò eléyìí tó jẹ́ justice ní gbogbo wa fẹ́ tàdé retí báyìí. gbádùn ara rẹ̀ jẹun tó dá sọ̀rọ̀ kàn mí. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá wa wo ètò lẹ́nìí pàápàá ẹ̀yin olólùfẹ́ wa ní Kọ́lá K1 Entertainment. èmi náà kọ́ ọlọ́run ọba Elédùmarè ní ọba ṣèyí òmù ọba mótómótó ọba tí ń gbàgbára lọ́wọ́ alágbára tó wá ń sọ alágbára dẹni tí ò lágbára ní gbangba wálíà. oṣù tó dá sọ̀rọ̀ rẹ̀ kò gbádùn ara rẹ̀ jẹun tó dá síkú rẹ̀ bèbí kò gbádùn ara rẹ̀ bí ilé ayé ṣe rí lórí ẹ ọ̀rẹ́. ọba tó ń mú alágbára wá fi gbàgbára gbálẹ̀ níwájú tí ọlọ́run gbé ìgbà fún. bèbí má gbádùn ara rẹ̀. tọ́lọ́run sì gbà lágbàgbà tán. bàjẹ́ ló máa gbé fò nítorí má gbádùn ara rẹ̀. ẹ̀yin àgbà náà lẹ́ni bá a bá ìjẹ̀kọ́ àádáríjẹwé ni o. mo ń fèyí ṣèdárò ẹ̀gbọ́n mi Sansotan. báwo ló ti rí ọwọ́ kúrò lẹ́rọ ọ̀rẹ́ máa gbọ́ báwo ló ṣe jẹ́ ọwọ́ kúrò lẹ́rọ. wọ́n náà ti ní bí èèyàn bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi jẹ́bẹ́rẹ́jẹ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀. ayé mi kò gbádùn ara rẹ̀ bí tèmi máa jẹun tó dá sí kún mi. Agbádùn ara rẹ̀ oṣù tó dá sí kú rẹ̀ agbádùn ara rẹ̀
gbogbo nǹkan tó bá yẹ ká fi ẹ̀sọ̀ sọ ká dẹ̀ fi ètùtù ẹ jẹ́ ká dákun ká dábọ̀ ká fi egun ètùlù tó bó ṣe yẹ àti bó ṣe tọ́ o. Máa jẹun tó dá sí fún mi, bí tèmi, máa gbádùn ara mi. ọ̀rọ̀ tí ẹni méjì mẹ́ta tán jẹ́ àgbàlagbà bá ti dá sí àbí tán bá ti pe ní ṣàkíyèsí rẹ̀ kò yẹ ká tún máa fagídí sí mọ́ wọ́n ti pè wọ́n ti rí ọ̀rọ̀ yìí àwọn àgbàlagbà wọ̀nyí bá bá jókòó níbi tí mo wà yìí tán wo ọ̀ọ́kán bọ́mọdé bá wá jókòó síbi tó náà ń wo bẹ́ẹ̀ kò lè rí ní táwọn àgbà tí wọ́n wọ ọ̀kan yẹn rí o. ọwọ́ kúrò lẹ́ràn rẹ o wọṣọ tó dá sọ́run rẹ o kó gbádùn ara rẹ kó jẹun tó dá síkù rẹ. ẹ̀rọ tán bá ti dá sí kò yẹ ká tún máa fà ní fàǹfà mọ́ra wa lọ́wọ́ pé àfi kó já àfi kó túká o. májẹ́ ló máa gbé fún máa gbádùn ara mi. mo rò pé ẹ rí nǹkan kan àbí méjì dìmú lórí ètò lónìí. ẹ má dá gbádùn ètò tèmi ẹ ṣáà ẹ. ẹ like Facebook page mi kẹ́ ẹ follow mi lórí Twitter kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. lórí ẹ ilé ayé lè sẹ́ bó ṣe rí lórí rẹ. ẹni tó bá ń ro dáadáa sí mi dáadáa máa jẹ́ tiẹ̀ láti ṣe Òdùmarè tọmọtọmọ. ó gbádùn ara rẹ. Kọ́láwọlé Àjàlá lórúkọ tèmi. rẹ ó gbádùn ara rẹ. kí n tó máa lọ lórí ètò tèmi ẹ jẹ́ n kí Olúgbòde Olúbùnmi fún ọjọ́ ìbí ẹ̀ èní tí ń ṣe 15th of July ní àyájọ́ ọjọ́ tá a bí Olúgbòde Olúbùnmi sí òkè èèpẹ̀. agbádùn ara rẹ. àṣeyí ṣàmọ́dún o agbádùn ara rẹ. wàá pẹ́ láyé ju bó o ṣe rò lọ agbádùn ara rẹ. o ní sáré kú o dẹ̀ ní kánjú kú o. agbádùn ara rẹ. èní lọ́jọ́ ìbí rẹ kó o gbádùn ara rẹ o agbádùn ara rẹ. kó o ṣe fàájì ìdọ́ba tó o bá ń gbọ́ ojú ààrẹ Abíọ́dún lónìí ń bá òun kí ẹ. Ọmọrìnsọ́lá Lawal òun náà ṣe ti ọ̀dọ̀ ẹ̀ ní July 12 àṣeyí ṣàmọ́dún o ìwọ náà ò ní kánjú kú o ò ní sáré kú o ọwọ́ kúrò lẹ́ràn. gbogbo bí tó fẹ́ dé láyé ìwọ náà ọ̀ débẹ̀. kí a ṣe ìyanu. bá mi kí dádì mi àti mọ́mì mi o bá ń kí mo súnmọ́ láyà lẹ́nu belebele torí kò sì bá ń kí àǹtí mi Ọmọbọ́lá o bí tèmi Az máa rí. àti Mariam. máa jẹun tó dá sọ́run. Long life and prosperity. máa gbádùn ara mi. ta ló sọ pé kò pọ̀ kẹ̀ ta ló ní kò pọ̀ báwo ó pọ̀ tí ò da ó pọ̀ ó tún ṣẹ́ dànù lórúkọ gbogbo àwọn tá a jọ wà lórí ètò lẹ́nìí IBVC photography òun ló ní ká bóun kí mọ̀míjayé Ọlákùtì fún ti ọjọ́ ìbí wọn. oṣù tó dá sọ́run. Ọmọrìnsọ́lá Lawal happy birthday in Arias ni. jẹun tó dá síkú rẹ. sẹ́yìn náà fẹ́ ya fọ́tò ní àbẹ́ fẹ́ kán bá yín ṣe fídíò nígbà ayẹyẹ yín àbẹ́ yín need official photographer ẹ ké sí IBVC photography àbá yín ṣe tó máa rí mèrègidin tá a rí mèrègidin. ṣé ẹ lè ṣe. Global Laundry and Dry Cleaning Service bóyá yìí fẹ́ fọṣọ ẹ fẹ́ lọ́ṣọ ẹ kàn sí èmi tó máa gbé. adé ọ̀dọ̀ àwọn tí ó bá yín fọ̀ tá sì bá yín lọ tí yóò sì dùn wò tó jẹ́ pé tẹ́ ẹ bá wọṣọ yẹn yóò dúró lọ́rùn yín ni. ẹ pè wọ́n sórí 0008029095234 Global Laundry and Dry Cleaning Service nìyẹn. Confidence app báwo ló ti rí. Confidence app
egbòogi ilẹ̀ wa pọ́nbélé làwọn ń lò ní tiwọn. ọ̀rẹ́ máa gbọ́. bóyá ẹ̀yin fẹ́ bá jẹ̀dí ọlọ́jọ́ tó ti pẹ́ ẹ fẹ́ bá fa wàhálà lára yín ẹ fẹ́ wù tí gbòǹgbò ẹ̀yin ẹ kàn sí èmi màá bá yín kàn sí confidence herbs. àbí blood pressure yín ti ga jù ní ẹ fẹ́ kó normalize ẹ̀yin ẹ pè mí èmi á pe àwọn. àbí diabetes ló ń bá ẹ̀yin jà ẹ̀yin ẹ pè mí màá bá yín ké sí confidence herbs tí ó jẹ́ pé tí ẹ bá dẹ̀ lu àwọn egbòogi wọn wọ̀nyí ẹ fi ọpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè. àwọ̀ àní rí jù báyìí lọ lórí ètò tèmi títí ìgbà mi ọjọ́ rẹ tí a tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí Àjàlá Kọ́láwọlé Àjàlá lórúkọ mi. èmi lọmọ lọ́wọ́ olùró èmi lọmọ ajífẹ́gbéṣeré àwí ìmẹ́nu kò ní tòwó èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì èmi a máa ní tèmi di méjì lówù bẹ́ẹ̀ bá dórílé òwú ẹ béèrè wò ilé baba ńlá baba mi ní ilé abẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá dé òwú lábẹ́ òkúta ẹ béèrè wò ilé olúṣòmí ilé baba tó bí mi lọ́mọ èmi a máa ní àní nílé ìyá àbí àní nílé baba ká má ní tìyá èmi lára ọba mòdé ọmọ tagbáta ọmọ kórówá ọmọ lẹ̀kọ́ lẹ̀rù lọ́ba ọmọ kíbò má jà á kọ́mọdé ọba má péyọ ká lè jọ máa péjú bọ kórówá ní gbogbo ògbà lọ́ba màá tún máa némi lọ́mọ lámọláyà tó rojọ́ ẹnu ẹ̀ tó jàre nígbà tọ́rọ̀ fẹ́ di wàhálà ó fagada yọ onígbà tíyà ń gbowó tọmọ ń gbowó níṣẹ́ nìyá ẹ̀ ń gbà ṣe àbò títí ọjọ́ mi ọjọ́ rẹ táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí omi ìmọ̀ràn Àjàlá Kọ́láwọlé lógo mi ò mo sign out.